ayé bàbá wa Gandhi ẹ wá gbọ́ ọlọ́ọ̀bá ọ̀rọ̀ yìí o yọba lọ́rẹ̀ mi àmọ́ pásá wọn wọ́n ṣe wọ́n sì tún ṣe ọwọ́ bẹ́ẹ̀ náà iná sí wa kábíyèsí pé ńgbà wọn ń lọ sí but a gbọ́dọ̀ gbìyànjú láti pé ká fúnra wa ní ẹ̀kọ́ ọ̀rẹ́ wọn ṣe wàá yé mi. àwọn kan tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀hónú àwọn mùsùlùmí tí wọ́n ń sọ pé wọ́n ní program wọn lọ sí gbogbo ẹni tí máa ń mú ọ̀rọ̀ wọn ní jáde ẹ má wò lè dára yín láàmú ọ̀rọ̀ inú rẹ̀ ló ń sọ jáde nígbà tán dé tán sọ fún wọn pé dá máa sọ pé lẹ́nìkan sọ pé wọ́n mọ̀ sọ pé wọ́n ní tó bá wà lórí ìjókòó ń bẹ ẹ jẹ́ ká bi léèrè pé nígbà tán sọ pé wọ́n ní èsì kí ni ìwọ fọ̀ ahọ́n tiẹ̀ náà gbọ́dọ̀ wà ń bẹ torí tó fi mú tẹ bá fi lè fẹ́ sọ̀rọ̀ tó fi tó ìṣẹ́jú márùn-ún n ò lè sọ̀rọ̀ kọ́ wáyé ìpadà kọ́ wá pé mọ́ ṣe sọ́ọ̀mọ́ kan bọ́ọ̀lù mí náà kẹ̀yẹ́ ìpadà ni mo ní kí wọ́n sọ fún alábòsí nìyẹn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti ròyìn àwọn alábòsí pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùnáfíkí ẹ̀dá wọn máa fi wọ́n tẹ́lẹ̀ iná tó bá dijọ́ ìgbìndì àlùkìyámà ni so gbogbo ń táàfin ní jípa ara wa táàfin ní ṣẹra wa táàfin ní ṣẹ Ọlọ́run ọba gbogbo ẹ̀ pátápátá l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló fi ìlànà rẹ̀ lẹ̀ fún wa tá a bá ti lè tẹ̀lé a ó máa jẹ́ mùsùlùmí a máa jẹ́ mùsùlùmí òdodo ẹ̀wù bá ti àwa Yorùbá gan náà akọ Ọlọ́run látara tí Ọlọ́run bá dá ibi lílò rẹ̀ ló kù sí wa pé n tó fi pera rẹ̀ mùsùlùmí o lè máa jẹ́ Musa o lè máa jẹ́ Isa o lè máa jẹ́ Ibrahim o lè máa jẹ́ Salimanu kọ́ ìpele ọtí ló ti fi ń sáyé tiẹ̀ o sì wá mùsùlùmí rẹ̀ ìjìyà òun mọ tí ò ṣe nǹkan kan ó kù sọ́wọ́ rẹ̀ òpùrọ́ ní ìjìyà òun púrọ́ ó kù láàrin rẹ̀ pẹ̀lú Ọlọ́run ó ti pera rẹ̀ mùsùlùmí náà ìgbàgbọ́ rẹ̀ ó sì sọ fún wa pé mùsùlùmí ni àfaramọ́ kó tó wá di pé òdodo yẹn ọba wa àtàchì mọ́ra rẹ̀ tó ń fi wá mọ́ sọ pé mùsùlùmí òdodo ní tí ó fi mú tí ó bá fi jẹ́ òdodo ẹni tí èyí ṣe mùsùlùmí gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ tí ó fi láyà balẹ̀ wípé tí òun bá súnmọ́ yín òun ò ní bá burú pàdé gbogbo orú nǹkan tí Ànábì kọ́ wa nìyẹn àti ètò bẹ́yẹn ṣe máa ń ṣe pẹ̀lú ìdílé èèyàn àwọn aládùúgbò àti gbogbo àwọn tá a bá pè láwọn aláṣẹ ìyẹn lọ́wọ́ mú mi rántí àwọn tí wọ́n lórí pàdé bàbá wa tán lórí kí wọ́n pé wọ́n kú ìrìn àjò wọ́n kú àlọ́bọ̀ tí Ọlọ́run ní kí wọ́n lọ ní àlàáfíà tó sì padà bọ̀ wá lálàáfíà tó wá jẹ́ pé nígbà tó wọ́n á débẹ̀ wọn wá sọ̀rọ̀ ara wọn pé president mo kàn wá kí ni ó tójọ́ márùn-ún tá a ti jọ ríra káyìn ni mo fi ní kí n wá kí n ká bara aláwọ̀ káwọn padà lọ sílé wọ́n wá jáde wọ́n wá fi ẹ̀dùn ọkàn wọn ní nǹkan tí wọ́n ń fẹ́ fáwọn èèyàn wọn wọ́n wá sọ fún president Nàìjíríà wọ́n tún wá sọ tán wọ́n tún wá ẹsẹ̀ tó wá ń bẹ̀bẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí èyí táwọn ìlú máa ń pè ní Oliver the Twist that always ask for more, that seek for more. Wọ́n tún wá ṣe bẹ́ẹ̀ wípé àyíbá mọ̀ tí ààyè iṣẹ́ bá tún yọ ńlẹ̀ fún àwọn ọ̀gá ńlá láti bá fẹ́ mọ̀ lọ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ náà wọn kéré o. Bàbá ò sọ pé àwọn Kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ kéré o. Wọn ò sọ pé ẹ bá wa wáṣẹ́ fáwọn Kìrìsìtẹ́nì Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kéré níbi iṣẹ́ ni wọ́n wí o. Wọ́n wá padà wá lọ rèé kí bàbá nù wípé wọ́n káàbọ̀ láti Àbújá wọ́n wá láwọn kan wá ń sọ wípé wọ́n ní pé àwọn kan sọ wípé bàbá lọ sí Àbújá wọn ò kó àwọn mùsùlùmí dání la ilaha illallah Rasulullah sallallahu alaihi wasallam well kò lè yà mí lẹ́nu torí pé lópin ìgbà tó bá ti jẹ́ pé èèyàn bá ti ń fi ìfẹ́ inú ṣe nǹkan rẹ̀ táyé bá ń wò ó mọ̀ pé lágbájá yìí onífẹ̀ẹ́ inú ni onífẹ̀ẹ́ inú ni onífẹ̀ẹ́ inú ni tí ò bá rẹ́ni tètè sọ fún bẹ́ẹ̀ báyà torí pé lágbájá mo gbọ́n ń tọrọ mo gbọ́n ń sísì tí ó fi jẹ́ káwọn èèyàn lè sọ fún un yóò fi ọwọ́ ara rẹ̀ fi hàn gbogbo ayé pé onífẹ̀ẹ́ inú lòun tara tí ẹnìkan ló mọ̀ léyìí tí kò sí lára bàbá wa kò sí lára bàbá wa pàápàá tìlú àti bá gbogbo ṣe bá ìlú ló wà lára bàbá wa èmi ń fi ń àtáàkì ọkàn àwọn tó bá ń ní lọ́kàn ara wọn wípé àwọn fẹ́ jìjàǹgbara ọkàn wọn fún wípé àwọn ń jà fún ìsìláàmù àwọn ń jà fáwọn mùsùlùmí ìlú ẹbí wọn léèrè pé àwọn tán jáde tán láwọn ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mùsùlùmí pé mùsùlùmí kò sí bẹ́ẹ̀ ẹbí wọn léèrè pé pàwọ́ náà kó lórí ìsìláàmù l'Ógbómọ̀ṣọ́
àwọn tó ń pera wọn ní mùsùlùmí ọwọ́ ọmọ mùsùlùmí mélòó ni wọ́n ti fà sókè àbí nǹkan dáadáa wo lọ́lọ́run ti lò wọ́n fún tán ti ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ lórúkọ mùsùlùmí ẹ má wulẹ̀ ṣe fún kìrìsìtẹ́nì tó bá yẹ pé sọ pé bóyá kìrìsìtẹ́nì ò ṣe nǹkan fún wa ni ẹ kó jáde kẹ pé empowerment tẹ ṣe fáwọn mùsùlùmí nìyí táwọn mùsùlùmí wá ń pàtẹ́wọ́ rẹ̀ pé ń tẹ́ ṣe ní kí ló tẹ́ fẹ́ sọ gbogbo nǹkan lòṣèlú máa lọ́wọ́ ẹ tó fẹ́ gbógun ti kábíyèsí nìyẹn o nínú ìṣiṣẹ́ nínú wa èyí tẹ́ dálẹ̀ ní ìṣẹ̀ tí ìparí rẹ̀ tí ọ̀rọ̀ ìmáàmù tá ń bá lọ nílùú Ògbómọ̀ṣọ́ kìrìsìtẹ́nì mélòó ló dá wàhálà alẹ́ l'Ógbómọ̀ṣọ́ àwọn eléwo ló gbé ìmáàmù ṣe ìmáàmù àwọn eléwo ni wọ́n tẹ ìtàn ìlú Ògbómọ̀ṣọ́ mọ́lẹ̀ bí wọ́n ṣe ń jẹ tí wọ́n tẹ mọ́lẹ̀ tí wọ́n fi agbára àti owó tí wọ́n fi gbé lọ sínú ibòmíì tó yẹ pé wọn ò mọ̀ pọ́lọ́ padà sí ìdájọ́ wọ́n wá gbé lọ síbòmíì tí wọn ò tí ì rí yanjú di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ń sọ pé àwọn kan sọ wípé wọ́n ní bàbá wa Ògúndáre Fọyọ́mọ kọ́lọ́ọ̀bá kọ́ba àfọ̀rúnkẹ́ wọn mo máa ń fẹ́ràn bàbá gidi gan gẹ́gẹ́ bí orin ìjálá àwọn tí wọ́n kọ ní àwọn ọlọ́dẹ nínú nǹkan kan nínú ọ̀kan tí mo gbọ́ mi èso lórin so mi ò lè máa kàn describe ẹ̀fọ́ abọ́ni ṣe wí ni wọ́n ròyìn ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa wọ́n wá ní kinní kan wá ní ìlú Ògbómọ̀ṣọ́ ni pé àwọn Ògbómọ̀ṣọ́ a máa fẹ́ràn ara wa ní ìdálẹ̀ ju ilé lọ àmọ́ kinní àìsàn kan máa ń bẹ lára Ògbómọ̀ṣọ́ o tí ń dà wá láàmú tí ò fi jẹ́ ká rí ìgbéga àsọkiri ti wà lára wa tipẹ́tipẹ́ ẹ jẹ́ ká tètè wọ́n náà bá ṣe abolish ní ìsìn kí wá ní àìsàn náà ipe wọ́n ní ń dà wá láàmú ńlá àìsàn ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n ní wọ́n pé ńlá àìsàn tí ń dà wá láàmú nílùú Ògbómọ̀ṣọ́ tí ò fi jẹ́ kọ́pọ̀lọpọ̀ nínú nǹkan oore kan kó lè bá wọ̀lú Ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n sọ̀rọ̀ láti pé wọ́n sọ pé wọ́n ní wọ́n fẹ́ gbé ẹ̀sìn Islam ga ẹ̀wọ̀n kó àwọn mùsùlùmí lọ́wọ́ ni wọ́n ṣe kí ní ẹbí wọ́n lè rí pé prógráàmù wo náà ṣe kalẹ̀ fún Islam nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n wà nínú àwọn tí àkóso ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́ wà lọ́wọ́ wọn ẹbí wọ́n lè rè ní ìsìn pé pọ́n jáde ní ìsìn pé kán wá fún wa ní rìpọ́ọ̀tì lórí pé bóòlù ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ sí lọ àwọ̀ pé a ní rìpọ́ọ̀tì ní àsọ pé bọ́yọ̀ ọ̀rọ̀ owó àbí bóòlù la ṣe ń rọ̀nà fẹ́ẹ̀sì ọ̀rọ̀ ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ lábẹ́ ẹ̀sìn náà ni wọ́n sì jẹ oyè lẹ́yìn àwọn oyè tán fi wọ́n jẹ nínú ìlú láti mẹ́ńtẹ́ẹ̀nì ọ̀rọ̀ ẹ̀sìn nílùú wọ́n tún jẹ ti state tán tún jẹ ti state Ọlọ́run bùn wọn lẹ́bùn láti pé wọ́n tún jẹ ti state mọ́ bẹ̀rẹ̀ láti mú tìlú tó fi mọ́ tinú state èwo ni wọ́n lò fún wa láti pé kán fi wá àlàáfíà sí láti fi pẹ̀tù sí nǹkan tó wà nílẹ̀ èmi yìí ń accuse wọn wípé nínú àwọn tí wọn ò jẹ́ kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ tí ìyanjú tá a bá fẹ́ máa tò wọ́n kalẹ̀ àwọn náà jẹ́ kan nínú ẹ̀ wọn ò jọ sàkálà wọn ò jẹ́ òṣokolo nígbà tán fi fara pamọ́ tẹ́lẹ̀ tá ò mọ ibi tí wọ́n wà tán fara pamọ́ wípé wọn ò mọ nǹkan kan gbogbo wa là ń bẹ lọ́hùn wípé lágbájá báyìí tọ́lọ́run bá lè jẹ́ kán lè bá a jáde sí wa ká lè bá a mọ ibi tí wọ́n wà a ó lè mọ irú ẹ̀bẹ̀ tá a fẹ́ bẹ̀ a ó lè mọ irú rìn tá a fẹ́ rìn torí àwọn lọ́wọ́ pẹ̀lú ìjọba torí tẹ́ bá lọ rí wọn lórí Facebook tẹ́ bá rí péèjì wọn nínú Facebook àbí tó bá pẹ́ nìkan ní bá ń lo péèjì wọn fún un nínú péèjì wọn wọ́n mọ̀ sọ pé ẹni tó bá sáré kọ́kọ́ kọ fóònù nọ́mbà rẹ̀ máa fowó ránṣẹ́ sí yín ní péèjì wọn tí wọ́n mọ̀ sọ pé gbogbo ẹni tó bá ti kọ́kọ́ sọ wọ́n fowó ránṣẹ́ sí iye báyìí làwọn ò fún wọn ẹ lọ rí mọ wọnú péjì yẹn tí wọ́n bá lọ rí delete ẹ torí pé mo ti sọ̀rọ̀ báyìí tí wọ́n sọ fún gbogbo àgbáyé tí wọ́n sì fi hàn gbogbo àgbáyé pé ẹni tí ń fúnni ni wọ́n ṣé gbogbo àwọn tó ń táìpù sọ́dọ̀ wọn pé account number wọn ni account number wọn ṣé gbogbo wọn náà fún ní nǹkan tó bá ní ká lọ rí wò ẹ jẹ́ ká pé gbogbo wọn náà fún ní nǹkan ṣé ń gbà wọn wá sọ bẹ́ẹ̀ ṣé mùsùlùmí ni wọ́n ń fún àbí àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n ń fún torí báwọn jó lóṣèlú àwọn fẹ́ kó gbogbo èèyàn mọ́ra àmọ́ torí àti wojú rẹ̀ àwọn mùsùlùmí tán bá ti dọ́dọ̀ àwọn mùsùlùmí ẹ wá fẹ́ máa ṣiṣẹ́ pé yìí ń jìjàǹgbara fún wọn lórí kíni ọ̀rọ̀ olùtí ẹ̀ kúrò ní pé mo fẹ́ jìjàǹgbara fún ẹlẹ́sìn kan lópin ìgbà tọ́lọ́run bá ti ní kéyìn ó ti máa wà kó máa jẹ́ pé olórí ipò òbí kan ni pàtàkì jùlọ tó bá ti jó lóṣèlú
èèyàn yà ní sọ̀rọ̀ ni ẹ bá ti sọ̀rọ̀, ẹ ò bá ti jáde kẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ sọ wípé àwọn kan àwọn tá làwọn kan aṣíwájú tí ọba lẹ́mìí àti lè sọ pé mo sọ nǹkan báyìí mo sì dúró ti ọ̀rọ̀ rẹ kò tó aṣíwájú ṣe, kò tó aṣíwájú ṣe. Àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn dákun ẹ bá mi bí wọ́n léèrè. Èmi Zubairu Muhammed Taofeek ń sọ pé mo jẹ́ kan nínú àwọn ọ̀rẹ́ wọn lórí Facebook. N ti ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ mo tún lè screenshot ẹ̀ tí wọ́n bá ti delete ẹ̀ kúrò, mo bá rí lọ́dọ̀ ti tèmi, mo tún lè screenshot ẹ̀ kí n ti fi hàn gbogbo àgbáyé kan bá wa wò bí n ṣe ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. mo máa ń sọ fún pé nǹkan báyìí ìrìn àjò yìí bó ṣe rí ní ìrìn àjò yìí bóyá wọ́n lè bá wa dá sí tó wà nílẹ̀ kálíbà àwọn ibi tá a bá fẹ́ gbórí sí. Wọ́n kà gbogbo ẹ̀ bí mo ṣe send ẹ̀ sí wọn nínú inbox wọn, wọ́n kà wọn ò ká kún torí pé àwọn náà mọ ibi tán belong sí. Mi ò sì bínú sí wọn torí tí wọ́n kà kún ni pé wọn ò fẹ́ jẹ̀bi ẹnìkankan torí pé olóṣèlú ni wọ́n, torí pé káwọn bá fi kọ́ wọn lẹ́sẹ̀, káwọn bá sọ pé wọ́n ṣe ti mùsùlùmí, táwọn kírísítẹ̀n wọn fi sọ pé wọn ò ní dìbò fún wọn. Wọ́n ṣe ti kírísítẹ̀n táwọn mùsùlùmí wọn fi wá kọ̀yìn sí wọn. Now 2027 wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ kánlẹ̀kùn. Àwọn náà ti mọ ambition tó wà nínú wọn. So ìgbàgbọ́ wọn ní ìsìn ni pé gbogbo àwọn tẹ́rí ní ìsìn nílùú Ògbómọ̀ṣọ́, ìgbàgbọ́ kálukú wọn táwọn tó bá jẹ́ bí olóṣèlú ni pé ìgbàgbọ́ gbogbo wọn ní ìsìn ni pé ẹ jẹ́ ká lo ohun tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìsìn ká fi kó èrò mọ́ra. Tán bá dáàrin mùsùlùmí, tán bá dáàrin kírísítẹ̀ kan pé àyín kábíyèsí láwa o, kódà ò lè sun ò lè wo, kódà tẹ bá rọmọ yín ọmọ burúkú ni, kì í ṣe yan re, kì í ṣe kíní torí pé káwọn